Ẹ ǹlẹ́ o, igbó etílé tòun tẹ̀gbin, àdàpọ̀ òwò tòun tìyà, èmi ò jù ọ́, ìwọ ò jù mí, ló ń máráalé ẹni fojú dini, ló dífá fún wọn nílùúbìnrin, ibi eégún wọn ti ń lákọ̀ọ́ kiri. Ìwòrì ò rẹ̀kú, eégún ò gbọdọ̀ ná babaláwo, ìwòrì ò rẹ̀kú. Odù Ifá tí mo kà sílẹ̀ yìí ni ó fi yé wa wípé obìnrin ni ó kọ́kọ́ ru ẹ̀kú egúngún ní ilẹ̀ Yorùbá. Wọ́n ní obìnrin ni ó kọ́kọ́ ru ẹ̀kú egúngún. Ìtàn tí ó rọ̀ mọ́ ẹsẹ̀ Ifá yìí sọ fún wa wípé ìlú kan wà tí ó jẹ́ Ìlúbìnrin. Ní ìlú yìí, àwọn obìnrin ni ó pọ̀ ju àwọn ọkùnrin lọ. Àwọn obìnrin pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ débi wípé àwọn ni wọ́n máa ń pàṣẹ fún àwọn ọkùnrin. Ṣùgbọ́n àwọn ìhùwàsí àti ìṣesí àwọn obìnrin nílùú yìí ó jẹ́ kí wọ́n sọ agbára wọn nù fún àwọn ọkùnrin tí wọ́n pọ̀ jùlọ. Ó ṣẹlẹ̀ wípé ní ìlú yìí tí àwọn ọkùnrin, tí ọkọ àti ìyàwó tí wọ́n bá ti ní gbọ́nmi sí omi ò tó láàrin ara wọn, dípò kí àwọn obìnrin tí wọ́n ń pàṣẹ yìí kí wọ́n pè wọ́n pọ̀, obìnrin ló ń jọba nílùú náà, dípò kí wọ́n pè wọ́n pọ̀ kí wọ́n sì bá wọn yanjú ẹ̀ ní tùbínùbí, àwọn obìnrin kì í ṣe méní ṣe méjì, wọ́n á pe ara wọn jọ. Lẹ́yìn tí wọ́n bá ti pe ara wọn jọ, oníkálùkù á wọ inú ilé ẹ̀ lọ, á lọ da ẹ̀kú bo orí. Tí wọ́n bá da ẹ̀kú yìí borí, ọwọ́ wọn àti ẹsẹ̀ wọn máa ń wà níta. Wọ́n á wá mú àtòrì tó gùn dáadáa, wọ́n á mú dání. Wọ́n á wá mú ọkùnrin tó na ìyàwó tàbí tó bá ìyàwó rẹ̀ jà yìí. Wọn ò fẹ́ mọ̀ bóyá ìyàwó ló jẹ̀bi tàbí ọkọ ló jẹ̀bi. Wọ́n á mú ọkùnrin yìí, wọ́n á nà ní ànà dojúbolẹ̀, ànà bámí. Lẹ́yìn tí wọ́n bá ti ṣe ìdájọ́ ọwọ́ fún ọkùnrin yìí tán, oníkálùkù á gba ilé ẹ̀ lọ. Irú ìdájọ́ yìí fa àìsàn sí àwọn ọkùnrin lára tó bẹ́ẹ̀ gẹ́ débi wípé wọ́n pe ara wọn jọ wípé kí ni a fẹ́ ṣe sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Àbí ṣé bá ṣe máa wò rèé tí àwọn aya wa ó máa gùn wá ní àgùn bí ẹṣin, tí wọ́n máa gùn wá gìràgìrà láì ṣe nǹkan kan? Irú èyí ò gbọdọ̀ máa lọ báyìí. Ni wọ́n bá pera wọn jọ, ni wọ́n ṣe àpérò. Wọ́n rò ó sọ́tùn, wọ́n rò ó sósì, wọ́n rò ó síwá, wọ́n rò ó sẹ́yìn, ni wọ́n bá fẹnu kò pé kí àwọn tọ̀ babaláwo lọ. Wọ́n bá tọ̀ babaláwo wọn lọ o, babaláwo sì gbé ọ̀pẹ̀lẹ̀ ṣanlẹ̀. Odù tó yọ lójú Ifá lọ́jọ́ náà lọ́hùn-ún ni pé ọ̀yẹ̀kú, ìwòrì lọ́tùn, ọ̀yẹ̀kú lósì. Babaláwo kí Ifá náà wípé oko etílé tòun tẹ̀gbin, àdàpọ̀ òwò tòun tìyà, èmi ò jù ọ́, ìwọ ò jù mí, ló dífá fún wọn nílùúbìnrin, ibi eégún wọn ti ń lákọ̀ọ́ kiri. Ó ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ̀yin ọkùnrin, àwọn ìyàwó yín ló ń fi yín ṣẹ̀sín o, àwọn obìnrin yín ló ń fojú yín ráre. Gbogbo wọn ní bẹ́ẹ̀ ni babaláwo. Ó ní ẹbọ lẹ́rù, ètùtù lẹ́ṣe, a ó ru ẹbọ tá ó fi ta èṣù. Wọ́n ní kí ni ohun ẹbọ, kí ni èròjà ètùtù? Babaláwo ní ẹ lọ wá igba abẹ́rẹ́, ọ̀pọ̀lọpọ̀ òwú ìránṣọ, igba awẹ́ aṣọ àlárì, ìgò epo 3 àti adìyẹ 3, ọ̀pọ̀lọpọ̀ owó. Àwọn ọkùnrin pera wọn jọ, wọ́n wá ohun ètùtù. Babaláwo ṣe ètùtù. Ó ní ẹ ó rán ẹ̀kú. Gbogbo oníkálùkù bẹ̀rẹ̀ sí ní rán ẹ̀kú. Ó ní dípò tí ọwọ́ tiyín àti ẹsẹ̀ yín ó wà níta, ẹ ó fi ìbọ̀sẹ̀ bo ẹsẹ̀, ẹ ó sì fi ìbọ̀wọ́ ẹ ó fi bo ọwọ́. Wọ́n rán ìbọ̀wọ́, wọ́n rán ìbọ̀sẹ̀.
ó ní láti tún ṣe pabambarì rẹ̀, ẹ ó máa bo ojú yín. Èyí yóò fà á kí èyí ò ní jẹ́ kí àwọn ìyàwó yín ó dá yín mọ̀. Ló bá tún sọ fún wọn wípé dípò pàṣán àtòrí tí àwọn ìyàwó yín mú lọ́wọ́, àdá lẹ́yìn ó máa mú lọ́wọ́. Wọ́n ṣe bí babaláwo wọ́n ṣe sọ. Oníkálùkù ṣe tán, wọ́n kó àwọn ohun ìjà yìí, wọ́n tọ́jú rẹ̀ sínú ilé. Kò pẹ́ kò jìnnà ni ìjà tún bẹ́ sílẹ̀ láàrin lọ́kọ-láya kan. Àwọn obìnrin wọ́n ti mọ ìṣe wọn, tírú ìṣẹ̀lẹ̀ yìí bá ṣẹlẹ̀, wọ́n ti mọ ohun tí ó yẹ kí wọ́n ṣe. Lóníkálùkù tún bọ́ sínú ilé, ló da ẹ̀kú borí, ni wọ́n mú àtòrí lọ́wọ́, wọ́n bẹ̀rẹ̀ sí ní lé ọkùnrin yìí kiri. Bí àwọn obìnrin ṣe ṣe èyí làwọn ọkùnrin náà pe ara wọn jọ, ni wọ́n bọ́ sínú ilé, làwọn náà da ẹ̀kú wọn borí, wọ́n wọ ìbọ̀wọ́, wọ́n wọ ìbọ̀sẹ̀, wọ́n da aṣọ bo ojú, ni wọ́n bá mú àdá lọ́wọ́. Báwọn obìnrin ṣe rí èyí lọ ní èwo ló tún ṣẹlẹ̀ yìí? Oníkálùkù fẹsẹ̀ fẹ́, ni wọ́n sá àsálà fún ẹ̀mí ara wọn. Àwọn obìnrin tí wọ́n ní àwọn ní àyà, tí wọ́n tẹ orí sí fẹ́ú lórí lọ lọ́rùn wọn, ni èyí bá fa ìbẹ̀rù bojo fún àwọn obìnrin. Ni wọ́n ní ta ló kọ́ àwọn ọkọ wa ní ọgbọ́n yìí? Ta ní babaláwo tó dífá fún wọn? Làwọn náà bá ní kí làwọn ó ṣe o. Ni wọ́n rò ọ̀rọ̀ yìí títí ni wọn ò rí rò. Wọ́n bá tọ babaláwo wọn lọ. Nígbà tí wọ́n dọ̀dọ̀ babaláwo wọn, babaláwo ní aṣeju ní ẹ̀yin obìnrin yìí ṣe o. Aṣeju bàbá àṣetẹ́. Kẹ́ ẹ gbọ́ mi o. Agbára yín tí ẹ fi ń ṣe ìdájọ́ fún àwọn ọkùnrin, àwọn ọkùnrin ti gbà á mọ́ yín lọ́wọ́ o. Kódà eégún yín ò gbọdọ̀ tún ṣẹ́yọ nílẹ̀ yìí. Àwọn ọkùnrin ni wọ́n máa gbégún o, nítorí pé eégún gùn tiwọn ó lágbára ju tiyín lọ. Àfẹni tó bá fẹ́ dá ẹ̀mí ara rẹ̀ légbodò ni kó dánrú ẹ̀ wò láṣà. Ni àwọn obìnrin bá ní kí làá wá ṣe? Ṣé bá a ṣe máa wò ní tí àwọn ọkùnrin ó gba agbára lọ́wọ́ wa? Babaláwo ní ṣé ẹ fẹ́ gbọ́? Láti òní lọ, eégún yín ò gbọdọ̀ jáde lọ́sàn-án o. Èyí tẹ́ ẹ máa fi eégún lé àwọn ọkùnrin kiri, tẹ́ ẹ máa nà wọ́n lánàá bá ní, gbogbo ohun ó ti dópin o. Tó bá wá di pé ẹ fẹ́ gbé eégún yín jáde gan-an, òru àjìn lẹ́ẹ̀mọ́ gbé jáde o. Kò sì gbọdọ̀ jẹ́ lójú ayé, lójú àlá ni, nítorí bẹ́ẹ̀ bá dáṣọ orú rẹ̀ ṣòro, orò ó gbé yín o. Babaláwo bá sọ èyí fáwọn obìnrin, ló bá ń wò, ni wọ́n ní èyí ìtúga o. Ní babaláwo bá sọ fún wọn wípé ẹ lọ tọwọ́ àgbéjẹ yín, ẹ lọ tọwọ́ ọmọ yín bọ aṣọ o, tẹ́ ẹ bá fẹ́ rí ọ̀rọ̀. Bí àwọn ọkùnrin ṣe gba agbára lọ́wọ́ àwọn obìnrin ní ilubinrin rèé o, tí ó di wípé obìnrin ò jẹ́ gbé eégún jáde, obìnrin ò sì gbọdọ̀ wọ ẹ̀kú eégúngún mọ́ nílẹ̀ Yorùbá. Àṣejù bàbá àṣetẹ́, Ọlọ́run Elédùmarè ò ní jẹ́ a tẹ́ o. Ó ní oko etílé tòun tẹ̀gbin, àdàpọ̀ òwò tòun ti yà. Ìwọ ò jù mí, èmi ò jù ọ́. Ló mára alé ẹni fojú di ni. Èyí tó dífá fún wọn nílùúbìnrin, níbi tí eégún obìnrin ti ń lé akọ kiri. Èèwọ̀ òrìṣà, eégún ò gbọdọ̀ ná babaláwo. Ìwòrì ọ̀yẹ̀kú, eégún ò gbọdọ̀ ná babaláwo. Àìfàgbàfẹ́ nìkan ni ò jẹ́ káyé ogun o. Àìfàgbà fún èèyàn kan ni ò jẹ́ kí ìṣọ̀kan ó wà o. A gbọ́dọ̀ mọ ìwọ̀n ara ẹni, ká mọra wa lọ́tún, ká mọra wa lósì, kí a sì fi àgbà fún èèyàn kan. Èyí ló dífá fún ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá o, níbi tí àwọn ọba aládé ńláńlá méjì tí wọ́n ti ń jà ju tálàgbà tálẹ̀gbọ́n. Ẹ jẹ́ a fàgbà féèyàn o, ká fi ọ̀wọ̀ fún ẹni tí a yàn lágbà, kí ìṣọ̀kan kí ó ba lè wà ní ilẹ̀ Yorùbá. Ẹ ṣé.